Bẹ́rẹ́ bá jí àfìgbà fólú igbó, bẹ́fọ̀n bá jí àfìgbà fẹ́rú ọ̀nà. Bágbàmìrè bá jí yóò júbà f'Elédùmarè ọba mi. Ají lénìí o, a ṣèbà f'Elédùmarè ọba tó láyé tó lọ́run. Torí pé adébí iṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ni. Iṣẹ́ òòjọ́ wa làwa wá ṣe lénìí kọ́ba mi òkè ó bùkún wa, kó bùkún gbogbo ẹni olólùfẹ́ tẹ́ ń gbọ́ mi pátápátá. Ìtàn tí mo fẹ́ mú wá láàárọ̀ yìí, ìtàn ìgbésí ayé èèyàn kan ni. Ó sọ fún mi bóun ṣe ní ọkọ 4. Ìrìn àjò òun nílé ọkọ 4 òun. Àǹtí Ṣeun, gẹ́gẹ́ bó ṣe pè mí, ó ní tóun bá sọ bóun ṣe rìnrìn àjò nílé ọkọ 4 òun fún mi, ó ní kí n bóun gbé síta. Ó ní òun tó bẹ́ẹ̀ tóun bá ṣe oore yẹn fáyé, òun á mọ̀ pé òun náà tiẹ̀ sọ nǹkan kan jáde. Ó ní ọkọ àkọ́kọ́ tóun kọ́kọ́ fẹ́ láyé òun. Ó ní ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ilé-ìwé àkọ́bẹ̀rẹ̀ tó kọ́kọ́ lọ, ìyẹn ní primary school. Ó ní ilé-ìwé àkọ́bẹ̀rẹ̀ tóun kọ́kọ́ lọ, ó ló lé ní 4. Ọ̀dọ̀ ìyá òun lòun kọ́kọ́ ń gbé. Òun pẹ̀lú ìyá òun táwọn sì lọ school, ìgbà tó yá ìyá òun lọ́kọ. Wọ́n mú òun lọ sílé ọkọ ìyá òun. Ibẹ̀ lòun wà. Àmọ́ ọkọ ìyá òun ò kí ń fẹ́ rí mí òun láàtàn. Àṣàsọ pé wọ́n máa sọ pé ìyàwó òun ti bímọ rí, ọmọ ẹ̀ léléyìí. Orúkọ òun náà fi ń pè ìyá òun. Ó ló fà á tó ní ọkọ ẹ̀ ò kí ń fẹ́ dùn sí. Ìyá Mary, ìyá Mary, ìyá Mary, ìyá Mọ́ríá, ìyá Mọ́ríá. Eléyìí wá fà á kí ìyá àwọn àtọkọ ẹ̀ mọ̀ jà gbogbo ìgbà. Òun padà sọ́dọ̀ ìyá òun. Tó padà sí school òun padà. School tán tí tóun lọ ń bẹ̀ yẹn, ó dúró. Ó nígbà tó yá, ìyá òun ó ń complain nípa jíjẹ mímu. Wípé ìyá àwọn ò mú oúnjẹ wá. Ìyá àwọn ò san kò mówó wá, kò ṣe wá, kinní kan. Eléyìí fà á kí ìyá àwọn wá sọ pé kóun máa lọ gbé ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun kan. Ọkùnrin ni, wọ́n ti bímọ, wọ́n ti níyàwó. Àmọ́ ìyàwó tiwọn gbogbo aṣọ wọn bóun ṣe kéré tó. Ní ọjọ́ Sunday tó bá ti ń fọṣọ báyìí ló máa ti gbága tòun. Òun á fọṣọ. Ọkọ wọn àwọn ò mọ̀ pé ó máa ń rí àwọn. Ọkọ wọn ló wá sọ pé kí ló tó máa ń káṣọ fọ́mọ yìí? Aṣọ wo lọmọ eléyìí tí mọ̀ ọ́ fọ̀? Ọ̀rọ̀ yẹn wá díjà lẹ̀. Ni ẹ̀gbọ́n ìyá àwọn ìwá sọ fún grandma wọn pé ká jẹ́ kóun máa gbé bẹ̀, àwọn máa sanwó oúnjẹ òun. Ẹ pé ṣe ládà kan nù. Gbogbo nǹkan tóun fẹ́ jẹ, òun àwọn máa sọ fún ìyá àwọn. Ó jẹ́ kóun wà níbẹ̀. Tí wọ́n bá ní kó mú nǹkan wá school ńkọ́, ìyá àwọn sọ pé ẹ̀gbọ́n ìyá àwọn sọ pé òun á máa fún un. Ó wá di pé òun fẹ́ jẹun ni o. Wọ́n á ní tó máa ní ìdìkan school, ọ̀dọ̀ wọn lòun máa ń lọ. Wọ́n ní kó mú nǹkan wá school. Wọ́n dẹ̀ ṣe bọ́n ṣe sọ lóòótọ́. Torí pé ilé ọkọ ìyá àwọn náà kì í ṣe pé owó wà níbẹ̀. Kì í ṣe pé owó wà níbẹ̀. Ní so fún ìdí èyí, ó fa kí ìyá àwọn má máa rí owó fún àwọn bẹ́yẹn náà. Àmọ́ ìyá àwọn ò fọwọ́ sọ́kọ tí ìyá àwọn fẹ́ yẹn ni ló fa gbogbo wàhálà yìí. Òun kan, mọ́mọ́ ẹ o, wá mọ́mọ́ ẹ o, kinní kan o. Ṣé bí téèyàn bá ṣe mistake àkọ́kọ́, èèyàn máa ń ní sùúrù. Ìyá àwọn ò sì fẹ́ ní sùúrù. Torí pé ibi tá à ń gbé ní ilé ọ̀dọ̀ ìyá mi gan, yàrá kan náà ni. Bàbá ìyá mi ló ní ilé o. Àmọ́ yàrá kan tí ìyá ẹlẹ́kọ̀ọ́ ń gbé náà ni wọ́n ń gbé. Wọ́n fi yòókù rẹ́ǹtì ni. Torí ìyàwó kọ̀ọ̀kan ni bàbá ìyá mi ní. Sọ ti pógún fún kálukú. Yàrá kan náà ni
ìyá mi ń gbé torí òun ló wà nílé tí ìyá bàbá ìyá mi fi kú. So yàrá tó ń pè yẹn pálọ̀ yẹn ó tóbi lóòótọ́, ibẹ̀ ni kódà wọn pín mógún fún wọn nítorí pé òun ló wà nílé. Ojúlé mẹ́wàá ni, ojúlé mẹ́wàá. Àwọn kò dẹ̀ sí kankan náà àwọn ẹ̀gbọ́n ìyá àwọn tó máa ń bá wọn tó máa ń gbowó lọ́wọ́ ìyá àwọn, wọ́n ní kí màmá máa fi tọ́jú ara wọn. So ojúlé mẹ́wàá ni. Ìyàwó méjì ni wọ́n, mẹ́ta ni wọ́n. Ìkẹta yẹn kò àwọn ọmọ ò yọjú bíi pé kò fẹ́ kí ìyá àwọn pa àwọn, kò fẹ́ kí ìyá mi pa àwọn bíi pé ẹ má lọ bèrè ogún o, ẹ má jẹ́ kán parí so wọn wà. So wọ́n pín sọ́nà mẹ́ta lóòótọ́. Ìyá mi lápá ibi tá a wà yẹn, àwọn náà ní yàrá mẹ́ta. Ṣé mọ̀ pé mẹ́sàn-án ní gbogbo ẹ̀ wọ́n á kú síbẹ̀ yẹn ojúlé mẹ́wàá, wọ́n ní yàrá mẹ́ta. So pẹ̀lú tán gbé yẹn ó jẹ́ mẹ́rin, ó kù yàrá kan bẹ̀ níbi ìsàlẹ̀ yẹn. Orí ìbàyẹn náà wọ́n kó mẹ́ta fáwọn ọmọ ìyàwó tó tẹ̀lé wọn. Àmọ́ ìyàwó kékeré àwọn ọmọ tí ò wà tó rán sí kéré wọn wá béèrè ogún, ọmọ méjì péré náà ló bí fún wọn. So yàrá mẹ́ta yòókù òun ló ní. Ìyá mi náà ló ń gbowó ẹ̀, wọ́n fi ń tún lé ṣe. Anytime tó bá ti dé o màmá ẹ yọ̀ǹda yàrá ẹ̀ fún wọn. Kò dẹ̀ wà ìyá mi ò lájẹ o torí pé ìgbà tí wọ́n kú mo wà ń bẹ̀. Àmọ́ ọ̀rọ̀ ń dé bẹ́ẹ̀ bọ̀. So ìgbà tí mo wá padà síbẹ̀ ṣe rí pé iléèwé mi ti di iléèwé mẹ́ta bẹ́ẹ̀. Ọ̀dọ̀ ìyá mi ni mo wà tẹ́lẹ̀. Mo lọ ọ̀dọ̀ ìyá mi, mo padà sọ́dọ̀ ìyá mi, mo lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá mi, mo padà sọ́dọ̀ ìyá mi. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni mo ṣe ṣe. Jáde ìwé mẹ́fà ni mò ń sọ o. Secondary school mi ọ̀dọ̀ ìyá mi ni mo wà torí ẹ̀gbọ́n ìyá mi sọ pé òun á máa sanwó iléèwé mi. Public school náà ni mo lọ o. Àti ṣe bí mo ṣe nígbà tí mo jáde SS3. Mi ò lè further mọ̀ mọ́ torí ẹ̀gbọ́n ìyá mi náà ní bùkátà tiẹ̀. Ìyá mi náà ti bímọ sílẹ̀, ọmọ ìyá mi tó bí abiyamọ mẹ́ta. So èmi ni mo tó èké ara mi. Ìyá mi nígbà ìyá mi ti láìkì mi. Wọ́n láìkì mi náà tẹ́lẹ̀ o. Oró ìyá mi ló fẹ́ máa rí lára mi. Wọ́n ti wá láìkì mi àjọ ń ṣe gbogbo ẹ̀. Àwọn ìyẹn tán ní ilé mẹ́ta yẹn wọn ò tí ì wà náà. So ìyá mi máa ń fún mi lówó kí ló wá fẹ́ ṣe báyìí mo fẹ́ kọ́ṣẹ́. Wọ́n ní iṣẹ́ wo mo fẹ́ kọ́ṣẹ́ àwọn tó máa ń ta ready-made mo fẹ́ kọ́ àwọn tó máa ń ta ready-made. Ìyá mi ní ok kò sí wàhálà kó bọ́ iṣẹ́ wo ni lọ kọ́ tailor ṣàpàdà lọ kọ́ tailor gẹ́gẹ́ bíi pé àwọn ọmọ nǹkan tó ń lọ ìdẹ̀kọ́ tailor. Wọ́n ti ṣe bí tí mo ti ń kọ́ṣẹ́. Àbúrò ọ̀gá mi èmi àti ẹ̀ láìkì ara wa. Higher institution lòun wà, òun further mọ̀, òun wà ní school. Kódà ìgbà tí mi fi máa lọ kọ́ṣẹ́ ń bẹ̀ òun ti fẹ́ ṣe tán kì í ṣẹgbẹ́ mi. Ó dẹ̀ ṣe tán nígbà tí mo kọ́ṣẹ́ ń bẹ̀ náà ni. Òun náà ló bá mi lájọṣepọ̀ lójú ìrẹ́jì mi. Àtìgbà yẹn lọ a bẹ̀rẹ̀ sí í fẹ́ra wa. Ó ní àwọn míì tó máa ń fẹ́ tó máa ń wá bí àwọn student ẹgbẹ́ o, àmọ́ jẹ́ kó yé mi wípé èmi lòun máa fẹ́. Nílé àwọn ọ̀gá mi nílé wọn mùsùlùmí gidi ni wọ́n. Ọ̀gá mi lọ fẹ́ Christian, eléyìí fà á sọ láàrin wọn, àmọ́ àbúrò wọn yìí wọn ò lè má wà bá wọn. Ọ̀dà Kazeem kò lè má wá sí ṣọ́ọ̀bù wa. A wá rí pé òun wá ṣọ́ọ̀bù wa ni. So bó ṣe jẹ́ nìyẹn mo ní ìrìnà náà bẹ̀ fún yín ni. Nígbà tó dé ọ̀dọ̀ wa ló ti rí mi ní ṣọ́ọ̀bù ló ti rí mi ó dẹ̀ ti láìkì mi. Èmi náà láìkì wọn ṣe mọ̀ ìgbà tó ń serve lọ́wọ́ ní kẹ́ wá sí èwo picture wọn báyìí máa post ẹlẹ́mẹ̀wàá ni sí orí fóònù mi. Ọ̀gá mi wá pè mí jọ́ kan wípé ó bí báyìí tó bá nífẹ̀ẹ́ Kazeem lọ yọ gbogbo ìfẹ́ yẹn kúrò lọ́kàn ẹ̀ o. Bó ṣe wà yìí alájà ò lè jẹ́ kó níyàwó o. Mo ní bẹ́ẹ̀ ni alájà ò lè jẹ́ kó níyàwó bó ṣe wà yìí o. Alájà ti bà Kazeem jẹ́ bó ṣe wà yìí. O ò dẹ̀ kàwé. Alájà ò lè nígbà kó fẹ́ ẹni tí ó kàwé. Alájà ò nígbà kó fẹ́ orí mi tí mo fẹ́ Christian orí pé ṣé wọ́n ṣe nǹkan nílé wa rí kí n lọ. O ti rí kó ṣe nǹkan rí kí n lọ. O ti rí mọ́mì mi bíbà rí. O ti rí àwọn ẹ̀gbọ́n mi bíbà rí lẹ́yìn Kazeem nìkan ọlá ìfẹ́ tó wà láàrin wa ni. Pé Kazeem láìkì mi wo tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ má fall in love pẹ̀lú Kazeem o
rí Kazeem ò lè fẹ́ kọ́ṣẹ́ tailor graduate ni mí kí n tó kọ́ṣẹ́ tailor tó ń wò yìí bẹ́ẹ̀ ni nígbà tí mo wò pé ọkọ mi ò gbà kí n lọ máa ṣiṣẹ́ pé kí n lè bá lè take care àwọn ọmọ tí bá bímọ mo ṣe lọ kọ́ṣẹ́ tailor mo ṣe tailor ìyá mi máa fẹ́ everybody bí a doctor bí a lawyer nǹkan tí àmì máa ń fẹ́ nìyẹn ṣé doctor ni ẹ́ ṣé lawyer ni ẹ́ mi sọ tèmi fún ẹ o kó yẹ kó bí ọ̀gá ẹ̀ ò sọ fún ẹ torí mo rí bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe fúnra yín mo jẹ̀ sí pé náà mo ti wọ́n ọ̀nà ẹ̀ ọ̀gá mi bá sọ bẹ́ẹ̀ ọjọ́ náà mo délé mo sùn bàbá lẹ́kún mo sùn bàbá ńlákó ẹkún pé torí pé mi ò kàwé ó máa ṣe o torí pé mi ò kàwé mo sùn dẹ́ndẹ́nu ẹkún lẹ́yìn ìgbà yẹn Kazeem pè mí ó wá rí wa ó máa wá sílé wa o ìyá mi mọ̀ kọ́ wá sílé wa gbọ́n wá jókòó sí ti rúùmù wa àìsí yàrá wa ṣẹ̀pẹ̀ yàrá náà iṣẹ́ àwa ń bẹ ó tóbi àwọn máa ń ṣe ó ṣàwà síbi a máa sọ̀rọ̀ ìgbà mi àwọn sẹ́ńkù lè máa sọ̀rọ̀ bóyá déńjọ́ náà báyìí bá sọ pé Kazeem mi náà wà ní wọn mọ̀ wọ́n sọ pé ẹ̀ lè fẹ́ mi bá ní ta ó síbẹ̀ fún mi wọ́n ní ó máa ń ṣàǹtí kí mọ̀ gan sẹ̀ ṣé mi sọ fún wọn kó má sọ wọn kan fún mi àdàwọn ní ṣé alájà ló fẹ́ yàn fún mi ṣé alájà ni mo fẹ́ fẹ́ ṣé alájà ni mo fẹ́ fẹ́ lọ́hùn wà búra máa fẹ́ kò sẹ́ni kankan tó lè ní kí n má fẹ́ ó wù mí ni mo fẹ́ fẹ́ ṣé mo rí àwọn ó wù mí mo fẹ́ fẹ́ ẹ wò ẹ má parọ́ fún mi wọn ò nígbà kẹ́ fẹ́ mi ok kí ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí tó lè fi believe mẹ́ni ìwò kìíní kan mo dẹ̀ máa ń wà lọlé àmọ́ tí n bá wà lọ sílé náà wọ́n máa ti sọ́ta ó ní kò sí nǹkan méjì alájọ ò fẹ́ pé kéèyàn máa ní ìlòpọ̀ pẹ̀lú obìnrin láìsí pé èèyàn ti lọ tọrọ ẹ̀ nǹkan tí òun máa ń sọ nìyẹn so tí bá ti ń bọ̀ pé mo ti ń bọ̀ báyìí ó máa ti bóyá kìíní kan wọ́n á ti máa pẹ̀lú alájà àwọn kìíní kan wọ́n sì lọ kírun wọ́n á ti lọ kírun báyìí òun máa wọlé so òun máa ń lọ bẹ̀ wá ní òkè wá ti di èní ṣe ká lọ sílé wa òun tó lọ sílé wọn ẹ má gbàgbé ó ti jábàálé òun o àwọn tó jọ ń fẹ́ra àwọn òde bọ́kùnrin kankan òun nìkan náà ni ó làwọn lọ sílé wọn ó wá lọ mú Quran ó wá búra fún un pé tí òun bá lè tóun bá fẹ́ gbogbo èkó tó wà ní Quran ni kó jẹ́ ti tòun tí ó dẹ̀ ní kó náà búra náà dẹ̀ búra pé èyí ni màá fẹ́ tí màá fẹ́ yín kí ní kan mi ò ní fi ẹ́ lẹ̀ I will never leave your hands even if you want me to leave it I will not leave it mo fi Quran ìbúra fún un ó ní ìwò làwọn méjì wà ó náà dé lájọṣepọ̀ nígbà tí wọ́n á lọ ọ̀pọ̀ sígbà yẹn òun bá lóyún ìgbà tó ń lóyún ọ̀gá àwọn ọmọ ó fẹ́ fún yín ṣe freedom ni ó ti lóyún òrí bó ṣe ń ṣe ni oyún wo lòun ní torí táìmù òun ti kú lọ́dọ̀ ọ̀gá òun àwọn ìgbà tó ń wò ní ṣọ́ọ̀bù òun ò ṣe nǹkan kan lé kí lóun fẹ́ máa ṣe wọ́n sọ fún yáyà wọn pé mọ́mì ṣe àpò táìmù mi ti pé wọ́n náà mọ̀ wípé nǹkan táwọn ń ṣe lọ́wọ́ kó lọ máa ṣiṣẹ́ lọ àwọn bá ṣe nǹkan lọ́wọ́ ni wọ́n náà ṣe ìyá àwọn ó ti bóun ṣe kọ̀ǹténà tó tóbi yíyẹ òun ṣe gbé kọ̀ǹténà wọn ó ti kan orí ẹ̀ ó ti gbé pé nǹkan tí mo fẹ́ kí ìyá rẹ̀ ṣe nígbà tí mo fẹ́ kó ṣe oníwọ̀ ṣe fún mi yìí inú ẹ̀ á dùn kalẹ̀ àwọn ọmọ òun ti lóyún a ṣègbéyàwó fún ẹ gidi gan wọn ti kan kọ̀ǹténà lórí ọ̀tọ̀ kan kọ̀ǹténà lórí tán wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n láti ṣe wọ́n ti kan kọ̀ǹténà lórí ní orí wípé òun bẹ̀rẹ̀ wọ́n ti bó òun wọ́n tó kan inú ẹ̀ wọ́n tó kan nǹkan sínú ẹ̀ torí ooru wọ́n tó ṣe gbogbo ẹ̀ síbẹ̀ ìyá wọn ti ra irinṣẹ́ fún òun wọ́n ra irinṣẹ́ tó ń lo iná kan fún òun industrial machine wọ́n ra ẹyọ kan fún òun ní butterfly wọ́n ra whipping machine fún òun kò sí àyà òun rà ẹnu ṣọ́ọ̀bù yẹn àwọn ó ti lóyún o wọ́n mọ̀ kó ti lóyún ó ní òrùsà ń bá wọn pé òun máa ṣẹ́yìn ni ọ̀gá òun ní òun ò ní kó ṣẹ́yìn o àwọn wọn ń pẹ́ o ta ló lóyún fún ṣé ń ṣe Kazeem ṣá oní Kazeem náà ni Kazeem ní ó ti dà bẹ́ẹ̀ yẹn after one tó fẹ́ dì yẹn wá rí pé ó máa padà dì ọ̀gá wọn bá sọ bẹ́ẹ̀ fún ọ̀gá wọn bá bínú sóhun ọ̀gá wọn bá lọ àsọ̀gá wọn ti pè Kazeem níbo ló wà Kazeem dẹ̀ ti lọ sí Àbújá ọ̀nà bàdíṣẹ́ sí Àbújá ló ti ń ṣiṣẹ́ a máa ń sọ̀rọ̀ lóòótọ́
ó ní kí òun bá ti wà òkè wá ní kí n wá sàbújá kí n wá kí òun àǹtí Ṣeun pé ló ń bá mi Kazeem pé bẹ́ẹ̀ kí mo ti lóyún mi ò ti lóyún lábẹ́jọ́ táǹtí mi fi ń pè mí látàrí ṣé o tẹ́ fẹ́ sọ fún mi nìyẹn náà náà sọ fún mi pé mo lóyún ọdún náà sì rí oṣù méjì mo ní kò sí oníkí lókàn wọn pẹ̀lú yẹn ní má wọlé ní ó yẹ kí n ti ṣe mo fẹ́ ṣe freedom ẹ̀yà mi ti ṣe báyìí ṣe báwọn gbọ́dọ̀ mọ̀ wọn ò ní jẹ́ kí n lo ṣọ́ọ̀bù yẹn mọ́ wọn máa jẹ́ kó lè má wọlé máa yọjú sí wọn ìlú náà máa wá ní ending bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe pè ní ẹ pé Kazeem ṣé mi sọ pé kó má bàyẹ̀ ọmọ yìí jẹ́ ṣé mi sọ fún ẹ Kazeem wo wàá rò bí nǹkan tí wà sí yẹ tẹjọ fẹ́ ṣe ni ṣé kí mo sọ fún ẹ ṣé mi sọ pé ọmọ yìí alájọ ní jẹ́ kó fẹ́ ọmọ yìí ṣé mi ní kó má fọ ọkọ ọmọ yìí kí ló máa ṣe lọ Kazeem ṣe pé kò tó ṣe òdà ọmọ ọlọ́mọ tí yáyà ẹ̀ tó gbìyànjú iye yìí ló rán lọ síbi iṣẹ́ yìí ló ṣe gbogbo nǹkan fún Kazeem wo tó bá ti rán máa ní máa lọ́rọ́ bàdá àbòbò fọmọ yìí ni ó wá fọmọ yìí lóyún ó fún lóyún ok bí Kazeem òun bọ̀ ní wíkẹ̀ndì ti Ṣeun Kazeem wá ní wíkẹ̀ndì lóòótọ́